wá jókòó báyìí. Jókòó. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ̀yin lè làwọn ọmọ ìlú. Jẹ́ ń jókòó tí ìbejì. Ẹ bá ń gbé gángan kí n lùlù báwọn ìbejì. Tí n bá rí lù kí n lùlù báwọn ìbejì. How are you? Twins. Ìgbà wo lẹ bí àwọn ọmọ yìí? Kí ló dé ní ẹ̀dẹ́ sùn? Mo ti ẹ̀kọ́ fẹ́ kí ìbejì náà. Kí ló dé wá ń sunkún? How are you? Twins. Kí lè lè? Ayé àbẹ̀jẹ̀ mi lè. Ayé lè. Mo gbà á. Kéè. Mo ti gbà á. Ajọ́ kí màá bí ìbejì. Kẹ́hìndé rè. Táyé kẹ́hìn. Ọmọ owó. Ẹ̀yin náà lẹ́wòrán yín. Táyé kẹ́hìn. Ọmọ owó. Ẹ̀yin náà lẹ́wòrán yín. Twins mọ̀ rè. Ẹ̀yin wo lẹ fẹ́ bí ìbejì? Dádì wọn náà dà. Ẹ máa bọ̀. Wọ́n ní dádì wọn sanwó mọ́rúwá kù. Wọ́n náà sanwó mọ́rúwá kù 800. Wọ́n náà gbà mọ́rúwá lọ́wọ́ wọn. Ẹ̀dúró mọ́rúwá tó fi ń tọ́jú àwọn ọmọ. Ìgbà wo gẹ́lẹ́ bí àwọn ọmọ yìí? Ẹ sọ̀rọ̀ kéde ẹ. Ẹ bá mi súnmọ́ wọn. Kí ló dé? April 18 lẹ bí wọn. Lẹ bí àwọn ọmọ yìí. Lọ́dún yìí. So báyìí wọ́n ti pósù mélòó báyìí? Ìjẹta náà pé oṣù méje. Ìjẹta náà pósù méje. Wow. Gbàtà ẹbẹ bí mo gbọ́ pé wọ́n ti sọ pé operation lè máa kọ́ ṣe tẹ́lẹ̀. Wọ́n lọ operation lẹ́ṣin tẹ́lẹ̀. Bẹ̀rẹ̀ gbàtà ẹbẹ bí wọ́n kọ́ ẹ̀ padà ṣe mọ́. Ṣé bó ló ṣe jẹ́? Ìgbà tọ́kọ mi máa kọ́kọ́ wá sí ibi báyìí. So ìgbà tó wá ní òun dẹ̀ ní interest nínú church ibi báyìí. Mo náà ọ̀dọ́ náà ọ̀nà jìn. But ọjọ́ tí mo kọ́kọ́ wá mo wish láti rí dáàdì ìgbà tó ti dólógun operation. Fine, ń bọ̀ wá do operation ẹ wá pray bí gbà yẹn. Nígbà tí ẹ ṣàwá do hospital ńkọ́. Ọlọ́run ṣeun ẹ̀fọ́ operation bímọ. Ẹ wá lọ́mọ ìwọlẹ́ ló sick nínú wọn. Oṣù kéré ló sick. Ọjọ́ kẹta ní ọjọ́ kẹta ok. Ẹ̀yin lọ́kọ ẹ ra sà God bless sir. Mo mọ ọ̀gá yìí ara àwọn tó máa ń ṣe drama tó máa wá ó kàn máa ń wá ó máa ń ṣe drama aṣọ yín gan rè aṣọ drama yín gan rè. Now àwọn twins Táíwò now wọ́n ti ògbóni bọ́lá wọn separation wọ́n bí àwọn ọmọ ẹ wá ní oṣù kejì oṣù kẹta lọ mọ́ sick. Ọjọ́ kẹta ló sick. Ọjọ́ kẹta èmi gangan náà ta ọfà yẹn sí tó jẹ́ pé ìgbà tí mo tó rẹ́sẹ̀ làwọn ọmọ méjèèjì bọ́ síta so bí mo ṣe bímọ tán mò ń bleed ní ọpẹ́lọpẹ́ Jésù. Ẹ ń bleed lónìí tẹ̀ ń bleed. Kẹ́jẹ̀ ń dà lára mi tẹ́ pé mo ṣàpè Jésù ìkógbó. Ok ẹsẹ̀ náà fi jáde àwọn méjèèjì ẹsẹ̀ náà fi jáde. Okay, so easy kọ́ máa bá ẹsẹ̀ jáde. Ẹ̀yin abiyamọ so easy kọ́ máa bá ẹsẹ̀ jáde. Ẹsẹ̀ wọn bá jáde. Ọlọ́run tiẹ̀ wá ẹsẹ̀ wọn wà láyé àtàlàfíà. Ìbejì lọ́lọ́run fún yín. Mo pray fún ẹ̀yin táyì ń wá ọmọ. Ọlọ́run kò fún yín ní bẹ̀tà. Èmi náà mo béèrè fún ìbejì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún. Ìwọ òbèrè méjì fún ọdún méjì bọ̀ bọ́ọ̀lù tó ń gbọ́ John ló béèrè méjì fún ẹ̀wọ̀n náà sọ padà fún ìwọ̀n náà sọ tiẹ̀ náà padà fún ìbẹ̀rẹ̀. Now ẹ wá kí ló tẹ ẹrù báyìí kí ló ṣe yín torí mo gbọ́ pé ọkọ yín wà mọ́rúwá bọ̀dà wọn lè wà mọ́rúwá wọ́n gbé fún yín ní installment ẹ wá ń 3.5 ni mo gbà. Okay, ẹ gba mọ́rúwá 3.5 million. Jẹ́ ìsúnmọ́ yín. Ẹ wá ti sanwó ẹ̀kú 800. Bẹ́ẹ̀ jẹ́ sanwó ìlọ́lẹ̀ bí ọmọ. Okay, táìmì ọmọ yẹn sick. Ìgbé wá sick nǹkan kí wá ló kí ló. Ìgbà tó fi sick yẹn èmi mọ́mì mi àti àwọn ìlàjọ ń sun hospital. Ẹ̀yin àti mọ́mì mi. Mọ́mì àti ọkọ yín lẹ́jọ́ hospital. So wọn ráyè ṣiṣẹ́. Ẹ̀bẹ̀ dẹ̀ sọ fún mi bí mo rà pé ìyàwó ọmọ yín sick gan o pé ó ń gbẹ̀jẹ̀ lọ́wọ́ gbà yẹn. Okay, kí wá ló ṣẹlẹ̀ Ìgbà tó ṣàtìdí pé bóyá ti wà ní hospital yẹn tí ọmọ yìí ń bleed. So ìgbà tí wọ́n bá ti sọ pé a fẹ́ ra oògùn ìgbà tọkọ mi máa bọ́ síta máa pọ́n mi nìkan sílẹ̀ nílé a máa tọrọ owó
owó. Ta ni máa tọrọ owó? Èmi sà. Kò yé mi. A máa tọrọ owó tá a máa sọ pé wọ́n fẹ́ ra oògùn torí 800 yẹn ẹ mú owó tí a ná fún àwọn ọmọ yìí 910 ni. Ẹnu fún nígbà táwọn lọ hospital yẹn. Ọmọ yìí nìkan 910,000. Òun tóun sick àbí ìyẹn Kẹ́hìndé ń gbọ́ wọ́n ló sick kí ló dé? Why are you sick? Why do you sick? Why are you sick? O lè ṣàìsàn mọ́. Àmín lórúkọ Jésù. Amen. O ṣàìsàn mọ́. Ẹ wá ná 910,000. Nígbà yẹn ta ló kówó yẹn lẹ̀? Àtàmáṣìn wa ni. Machine ránṣọ. Olórí white méjì àti dúdú mẹ́ta. Ok, ẹni sùúrù tailor lẹ́yìn. Machine mi ò lẹ́ni. Machine mẹ́ta márùn-ún ní olórí white méjì àti dúdú mẹ́ta. Ẹni machine olórí white méjì kí ló ń jẹ́ olórí white? Tọ́pì máa kọ́ṣẹ́ sáṣọ. Tọ́pì máa kọ́ṣẹ́ sáṣọ. Ẹ̀yin lẹ́yìn ń lò. Tailor lẹ́yìn náà. Tailor níyàwó yín náà. Ẹ̀ẹ̀mejì ní tailor. Ẹ wá ní ṣọ́ọ̀bù síbì kan náà. Ẹ̀yin tí wọ́n wá mọ́rúwá. Mo pàṣẹ fún yín. And try. Gbogbo ẹ̀ wá dà bó wà ní machine bẹ́ẹ̀ sì ṣe machine báyìí. Àti ta márùn-ún torí ìgbà tá a fẹ́ jẹ́ kí ọmọ yìí. Mi ì gbọ́ kílẹ̀ lẹ́sẹ̀. Ata márùn-ún. Ẹ ta machine mélòó? Bẹ́ẹ̀ ni ta márùn-ún. Irọ́ ni. Ló bá ti ń sunkún báyìí. Ààrẹ ń ṣí tààrẹ bá ti ń ṣí báyìí yóò máa sun fẹ́ jẹ ni. Ẹ̀jẹ̀ ń sun lára ẹ̀. Èwo nu méjì? Eléyìí. Ọjọ́ kẹta tá a ṣe lémi gbogbo ìyẹn bẹ̀rẹ̀. Ìgbà tá a dé hospital. Ọjọ́ kẹta tá a ṣe lémi tán. Ọmọ ìsìkì. Ẹ̀jẹ̀ wá ń sun lára ẹ̀. Tó bá ti ń sunkún báyìí ẹ̀jẹ̀ ó máa jáde ní ojú imú àtẹ́tí. Tó fi jẹ́ pé ààrẹ. Ẹ gbọ́ ọ̀bọ̀dá ṣé tòótọ́ ni? Bẹ́ẹ̀ ni sà, àwọn èèyàn wa tí ń gbọ́ gan nísìnyí wọ́n máa mọ̀ pẹ̀lú ìtọ́ nìkan tá à ń sọ. Àwọn èèyàn ò lè A súnmọ́ wa máa mọ́. gbé tọrọ owó káàkiri nígbà tí ò sí ìyàn kan mú. Ẹ máa ń pè ọmọ ìtọrọ owó. Nígbà tí ò sí Torí ìyàn kan tí ń sọ lálọ́ tí mo bá ti pọn ilé ìsẹ́yìn tí mo fi tí mo lọ sọ́kàn náà fáwọn méjèèjì náà fi máa mọ̀ pé. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Masadali kaparibaya kasaidaya. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀, jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ìbejì làwọn ọmọ yìí, so àwọn tó máa ràn wá lọ́wọ́, gbogbo wọn ràn wá lọ́wọ́. Èyí tó bá ní káṣí lọ́wọ́ tó máa bẹ̀rẹ̀ account number, gbogbo wọn ń ṣe fún wa. Nígbà yẹn lọ́hùn, so ìgbà yẹn lẹ wá ta ẹ̀tẹ̀ máa ń ṣì máa rà ẹ bá ti ẹ̀tẹ̀ yọ kan. Mi gbọ́ tẹ̀sán. Kò ká. Usage kọ́ wa, dókítà yẹn láti pè wá pé 50-50 ní pé madam má stress ara yọ, ọmọ yóò lè di alẹ́. So aṣáájẹ pé a tó lè dálé àti kò lè dálé dókítà ẹ tiẹ̀ sì tíráàkì ẹlẹ́dàá ẹ̀ ṣáà rí pé a gbìyànjú. So ìgbà tó di pé dókítà yẹn ní òun ò lè try best pé láti jọ tóun ti ṣiṣẹ́ òun ò rí irú eléyìí rí, tàṣà ti ń sun ẹkún tàti ń jẹrà mọ́lẹ̀ ní dókítà ti sọ pé òun ò lè ṣe irú iṣẹ́ báyìí pé ká máa lọ. Ó ṣàdárúkọ ibi méjì kan fún wa, ibi méjì yẹn ibi ìkan jìnnà, so àwa rí pé mọ́lì ló wà ní ìtòsí, mọ́lì yẹn la lọ. Ìgbà tí adémọ́lì tán ní káùntẹ̀ kọ́kọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà pa máa san 500, ibẹ̀ láti bú ẹkún wípé 500,000 ní lọ́wọ́. Bọ̀ tó bá yẹ pé bóyá kákò tàbí ká máa tọrọ ká ẹ ṣàtẹ̀ bá wa gbà kí ẹ ṣàtẹ̀ bá wa wò bóyá ó máa yé tàbí kò ní yé. Gbogbo ìgbà tá a fi ń sunkún àwọn abiyamọ tó máa kọjá lọ tí wọ́n fún wa lówó, ibẹ̀ ṣáà ni wọ́n ṣàti rí káṣí 25,000. Ibẹ̀ láti kọ́kọ́ dà sílẹ̀ náà pẹ̀lú ọkùnrin kan tọ́lọ́run lò fún wa bí áńgẹ́lì tọkùnrin yẹn dúró wípé ìbejì làwọn ọmọ yìí, ẹ bá wa gba ọmọ yìí 25,000. Àwọn pípọ̀ yẹn ní láti jẹ́ ẹ̀dọ́ nígbà yẹn lè wá ta gbogbo machine. Ẹ bá ti má ta gbogbo machine yẹn. Káṣí bá ta ọmọ yìí máa kú. Okay, tẹ́ ẹ bá ta ọmọ yìí máa kú mà yẹn. Okay, very good. Ọlọ́run wá ṣe kò kú. Ìbẹ́yìn dẹ̀ ń wa mọ́rúwá. Wọ́n ti gbà lọ́wọ́ nígbà tí mo ṣiṣẹ́. Kí lẹ pé? Gbogbo táìmù yẹn tí ọmọ yẹn sì kìtà ń sun hospital ní ìráyè ṣiṣẹ́. Mo wá jẹ wọ́n lówó ní kọ́ńtẹ̀. Mo jẹ́ fún mi lórí ọ̀fẹ́ díẹ̀ kí n fi rí owó yẹn. Wọ́n ní rárá wípé kí n lọ wá gbogbo 800,000 yẹn wá. Èyí máa ń wà nípa. Wọ́n ní kẹ́ lọ wá 800,000 wá kí n fi dáná. kan tó gbé mọ́lá fún yín padà. Ṣé mọ́rúwá yẹn sì ní ìtì dáadáa? Ẹni sùúrù, mò ń bọ̀, ẹni sùúrù. Ìtàn sọ fún yín báyìí, okay, ẹ̀ ń wa mọ́rúwá. Ẹ̀ ń wa mọ́rúwá. Nígbà tẹ́ ìwà rówó san, mọ́tí sickness yẹn dé bọ́ ọmọ. Wọ́n wá gba mọ́rúwá àtẹ́ ìrówó san. Ẹni sùúrù, ṣe bí installment náà lẹ́gbàá. Èló lẹ́ ń san lọ́sẹ̀? Mo san 30,000. 30,000 lẹ́ ń san lọ́sẹ̀. 30,000 lẹ́ ń san lọ́sẹ̀. Ẹ̀ ń gbẹ̀ wá 30,000 lọ́sẹ̀. Ìbí ó yẹ kó kàn yẹn kan ṣí owó tẹ́ ẹ jẹ ní. Ọ̀sẹ̀ mélòó lẹ fi jẹ́wó? Mo ṣí ọ̀sẹ̀ bí méjì mo fi jẹ́wó. Ọ̀sẹ̀ méjì lẹ fi jẹ́wó? 50,000 ni mo jẹ. 50,000 lẹ jẹ. Ẹ wọ́n dẹ̀ kán bèrè fún 50,000 yẹn. Mo wá yá mo kó lọ. Ìgbà tí mo kó débẹ̀. Ẹ yá 50,000 yẹn. Ẹ wá kó lọ. Nígbà tí mo débẹ̀, wọ́n sọ fún mi wípé owó yẹn ti fẹ́ tán. Àwọn ò lè gba 50,000 ni. Wípé ṣóò kí n lọ wá. Wọ́n lówó yẹn ti fẹ́ tán. Wípé owó kẹ̀kẹ́ yẹn ti fẹ́ tán. Wípé ṣóò àwọn ò lè gba 50,000 yẹn pé kí n lọ kó gbogbo ẹ̀ wá. Kẹ́ lọ kó owó kí ni wá? Gbogbo 800,000 wà.
ká lọ pé owó tó kù náà kù lè fẹ́ san gẹ́gẹ́gẹ́gẹ́ 800,000 kí wọ́n lọ kó wá 800,000 níbo lẹ́tì 800 nínú 3.5 tí mo gbà 3.5 lẹ́gbàá mọ́rúwá so ìgbà tẹ́ ẹ̀rọ owó san owó ọ̀sẹ̀ẹ̀sẹ̀ wọ́n ṣé wọ́n á bá yín ní sán sí ìṣẹ̀ náà bẹ́yìn lẹ́ lọ́dọ̀ wọn. wọ́n máa fọ̀kadà ní wákàtí súnmọ́ bọ̀dá yìí wọ́n tíráàkì ẹ̀ ní. wọ́n tíráàkì ẹ̀ ní wọ́n wá gbà lọ́wọ́ yín wọ́n gbà irọ́ ni. a tún mú àwọn lọ́ọ̀yà lọ èmi àti ìyá mo tún gbé àwọn méjèèjì lọ tí wọ́n sunkún sí wọn lọ́rùn. àwọn lọ́ọ̀yà yẹn ní tí mo bá fẹ́ gbà padà láì ṣe kí ni pé a san ju a ṣẹ̀ tó san ju iye tá a jẹ lọ. ìyẹn tẹ́ bá tá a bá fi ẹsẹ̀ òfin sí tá a bá tẹ̀sí òfin lọ ìpínlẹ̀ lọ́ọ̀yà náà. ẹ gbọ́ sódà ìyẹn ti ń sanwó lọ ó wá ń kú 800 torí pé kò rówó san lọ́sẹ̀ méjì ibi tó bá kówó ọ̀sẹ̀ méjì yẹn wá ìbò yẹ ká ẹ ṣàánú ẹ̀ kó dẹ̀ máa san ibi tó bá. kọ́ńtìnì máskẹ̀tì ni wọ́n pè. ẹ má sọ̀rọ̀ kan mi má dárúkọ ẹ má dárúkọ kọ́ńpìnì kí wọ́n á ní ká ṣe báyìí torí iṣẹ́ yín látijọ́ yìí ò gbọ́dọ̀ jà sí asán. àwọn onídìí kọ́mọ nàìjíríà sọ̀rọ̀ ní ìlú. kílẹ̀ ló kọ́kọ́ yín ẹgbọ́n mi mọ́ra ẹgbẹ́ mọ́ra. àwọn ìsà torí ìgbà tó di ọjọ́ kan throughout ìgbà míì lọ́sẹ̀ míì a lè máa jẹ anything so ìgbà tí mo bá wò wípé kéèyàn máa kú tá a bá tètè pé kákú ọlá àwọn ọmọ méjì yìí máa wá rinṣẹ́ lọ sí amúsùn máa gbé ìkànnì ohun àwọn ọmọ tó bá ń sùn máa gbé sílẹ̀ èyí tí mo bá rí pé tìta jí máa gbé lọ́wọ́ máa lọ kan géètì oní géètì ìgbà tí mo bá kan géètì táwọn pípọ̀ yẹn bá bọ́ síta máa ní jẹ́ pé mi kì í ṣe wèrè òpó ìjọba àwọn yẹn tẹ̀ máa ń bèèrè lọ́mọ pé ta ló fún mi ní gọ́ọ̀tì pé kí n wá so màá ní kò sẹ́ni ọ̀gbọ́n níbọ̀ spirit ní ibi tí spirit mi bá ti ní kí n lọ ni àwọn yẹn ni màá so kó àlàyé fún àwọn tó bá ní gààrí wọn fún wa àwọn tí wọ́n bá ní oúnjẹ wọn á gbé fún wa ìgbà tí ó di pé ọjọ́ yẹn tí ibi àárọ̀ kùtùkùtù ní ìgbà tó di 10 òru ọjọ́ yẹn bí mo ṣe jí nìyẹn bí mo ṣe jí báyìí mo bá dájú wà ní orí àga bí mo ṣe wá bá lórí àga kí ló ṣẹlẹ̀ dámú láàrin òsùn lọ́lọ́run fẹ́ poison àrùn. ìyẹn ọkọ yìí ẹ gbọ́. okùn lọ́wọ́ tẹ́ ẹ bá di abẹ́bẹ́ẹ̀lì kan ẹ máa bá okùn yẹn okùn tí abẹ́bẹ́ẹ̀lì ni mo jù sí okùn yẹn mo ti sọ pé yìí máa fi ta aṣọ tí màá fi máa. ẹ wo ẹ má jẹ́ arábìnrin ó fa ọ̀rọ̀ gùn ó nílò ìrànlọ́wọ́ ṣebí kẹ̀kẹ́ gbàmọ́rú ajáde ni ẹ̀yin wọn ń kọ́ bó lẹ́jẹ̀ fẹ́ ṣe ẹ̀yin ń kọ́. kò sí ọ̀kan ní ṣọ́ọ̀bù mi. wọ́n ṣàánú wa gbogbo fáànù wa ti ta bọ̀ àwọn pípù yẹn ò tí ì wá gbé àti ta fáànù àti ta dvd fídíò nìkan ló kù tó wà nínú ilé àti ta gbogbo ìgbà tí mo ṣe introduction àwọn gift kan fún mi àwọn pot everything mo ta fáwọn ṣàgbó tán mo ní 500 pé káṣà tí ẹ fi jẹun pé tí ebi bá yọ nínú iṣẹ́ bù ṣe gbogbo pot yẹn pátá la ta gbogbo fáànù wa ata dvd fídíò nìkan ló wà nínú ilé ìgbà tí ọkọ mi gan béèrè pé kí ló tún kù dálé ta tó ní ká ta àga mo pé tá a bá wá ta àga ṣáà máa jókòó sílẹ̀ lẹ́ẹ̀ nítorí ẹ̀ la fi lè ta àga so ni mo fi wá wò wípé kí n máa bọ̀ lọ́jọ́ Sunday ìgbà tó kọ́kọ́ sọ wípé bò ní màá ṣe máa wá ìwọ ṣáà mọ̀ wọ̀rí gbogbo ìgbà míì àníjẹ kankan àìmọye ìgbà tá a fẹ́ tán a ti jẹ gbèsè tó ti pọ̀ owó tẹ kó fún mi ní ọjọ́ Sunday nísìnyí ibi tí a ti lọ gba gàrí wúmà yẹn pé torí ọjọ́ mi ní òyì kọ́ mi tí mo fi lọ́dọ̀ wúmà yẹn ní wákàtí tí mo sọ ìgan òyì kọ́ mi ìgbà tó kó stage kan lákẹ́rẹ́ yẹn tún fún ẹbọ mi ní ìgbádùn ara mi ẹgbẹ́ kan sọ́wọ́ ìgbádùn ara mi ní wákàtí wúmà yẹn kí wọ́n bàbá bọ́dà ẹjọ́ kò sórí ibi dára. kí wọ́n bàbá ojú wúmà yẹn jẹ́ ni mo ṣàṣe lọ́ba wọn pé tòkì alájẹ́ nínú 6,000 tó kàfẹ́ fún ìbòye gba 5,000 ní ibẹ̀ ní ìjà tí bẹ̀rẹ̀ pé ìbò lẹ́tí ó mú ní ẹ̀ṣá àmọ́ wọ̀ ní bàbá mi. ẹjẹ́ wo ń tà lè ṣe kán tiẹ̀ gbàmọ́lúwà padà Then ẹ̀yin náà mansion tẹ̀tí tàṣà ìnira mansion padà ní. Tẹ́ bá tẹ̀ rí mansion ẹ̀yọ̀kan rà àbí táwọn dẹ̀ gba mọ́rúwá padà. Tó máa gba mọ́rúwá padà iṣẹ́ tó bá di tiwọn àìmọye tó mọ̀ mú wa lè rí yóò rọrùn bí èlò lẹ máa ń pa gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo tẹ máa ń pa lójúmọ́ di mọ́rúwá yóò kéèlò. A máa pa tó bí 10,000. A máa pa 10,000. Ẹ máa ń pa 10,000. Tẹ́ bá ṣiṣẹ́ dáadáa. Ẹ máa ń pa 10,000. Ṣé mọ́rúwá yẹn sì dúró? Tẹ́ bá lọ gba nǹkan yín padà.
tètè bá rówó sẹ́ gbà èló lẹ fẹ́ san bẹ̀ 800 ló ní kẹ́ kó wá are you sure. lára àwọn kọ́sìn yẹn tó ń jẹ ẹgbẹ́ ìyẹn pè torí àtìkà phone everything but láìpẹ́ tó gba ọ̀dọ̀ wa ìyẹn ló fún wa ní small food tí mo kà ní kí dájú wa ṣàkíyèsí tó kọ́ mọ̀ wọ̀lí tèmi tó dáwọn tó bá fẹ́ pè ibi tí ń ṣáàtì kí tíìmù wọ inú ìbílẹ̀ ní ẹ̀zẹ̀ bí máṣẹ̀kẹ́ yẹn. ẹ̀yin èèyàn wa ẹ bá ń tò wọlé ẹ kò wọlé sórí 07054 ẹ bá ń rí àwọn ọmọ yẹn 07054900751 ẹ̀yin abiyamọ tí ẹ̀ ń wojú Ọlọ́run fọmọ it is your time you can connect with what is happening now tó bá jẹ́ ní tó ń wojú Ọlọ́run fọmọ bàtẹ́ ní tó ń béèrè Ọlọ́run fún kankan you can ẹ lè lóhun tó ń ṣẹlẹ̀ yìí láti fi connect mọ̀ pé Olúwa mo ṣe léyìí but neutrally wọ́n wá fún ìrànlọ́wọ́ ẹ̀yin náà wò pẹ̀lú ọmọ méjì lọ́wọ́ wọ́n ti gba mọ́rúwá tọkọ ń lò lọ́wọ́ wọ́n ní owó ọ̀sẹ̀ méjì lọ́kọ orí san tó gba mọ́rúwá wọ́n ní ó dá òkúlẹ̀ tí fẹ́ sanwó tó tẹ́lẹ̀ 800 lówó ẹ̀kú kúlẹ̀ bá kó 800 kánà gbé mọ́rúwá fún ọ gbogbo machine tí wọ́n ń lò wọ́n ti tà ńgbà tó mọ́ síkì gbogbo nǹkan ti tán Ọlọ́run má jẹ́ káwọn ọmọ ìkan jìyà. Àmín. Ok ṣẹ́gbọ́n wọn ni ẹgbọ́n wọn ni má bọ̀ ẹ̀yà kọ́ ẹgbọ́n wọn ni kò lọ skul ẹ̀yà gorí ibi náà ẹ̀yà jókòó kò lọ skul ṣé mẹ́ta tẹ ẹbí náà ni ẹ̀yà mẹ́ta yẹn lọ́nà bá tún wá jẹ́ kí ẹ lọ lu èbò ẹ̀ ní wá lọ bí méjì ṣùgbọ́n báyìí ẹ bá ràn ọkọ àtìyàwó yìí lọ́wọ́ pẹ̀lú méjì lọ́wọ́ pẹ̀lú twins lọ́wọ́ kí la fẹ́ ṣe fún wọn ẹ ní dààmú. Àmín Jésù. ẹ̀yin tẹ́ ń wò ẹ̀yin abiyamọ àwọn yẹn kọ́ta ń wò yín o aunty it is your time now. Amen. méjì ló gbé lọ́wọ́ yìí báwo yẹn sọ̀rọ̀ báyìí. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀dùn tó rọ ọlọ́run ẹ̀rọ wa lọ́wọ́ ayé ti sú mi. Ayé ti sú mi tí kì máa ṣọ́ láwọn ìbejì tí mo gbé lọ́wọ́ gan ni ìbá tí wọ́n ń dára mi. Ṣùgbọ́n láwọn ìbejì tí mo gbé lọ́wọ́ ni ò jẹ́ kí mọ̀ ká tí mo fẹ́ ṣe. Ọ̀dọ̀ ìyá tó ràn wá lọ́wọ́ náà, ìyá yẹn náà, àwọn náà sapá ìwọ̀nba. Torí mọ́mì mi ò lọ́kọ, sọ ìwọ̀nba tí ìyá yẹn lè ṣe kó tó ní pé àwọn amúrọ̀bà wọ́n wá rọ́ọ̀bù lọ́dọ̀ wọn àtìgbà yẹn báyìí ni mo ti lè fún wa ní anything mọ́. Ìgbà tí àwọn èèyàn bá kọjá lọ sí ọmọ fún wa ní tí mo bá tọrọ owó lọ́wọ́ wọn èyí tó bá fún wa ní 500 lábá ti fi ra gàrí ni màá fi feed àwọn ọmọ yìí tí màá fi fún àwọn ìbejì náà ní gàrí tí màá fi bá wọn ra ṣúgà sí pé kó ṣàtẹ̀mú díẹ̀ nù. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ìyá yìí ti pọ̀ ayé ti sún wa. Kì í ṣe pé bóyá ọkọ mi jẹ́ ọ̀lẹ ṣùgbọ́n ìgbà tí gbogbo ti fẹ́. ẹgbọ́n èló máa ń ṣe báyìí èló máa ń ṣe báyìí máa ń ṣe tí wọ́n 180 báyìí wọ́n máa rí máa ń ṣe ìránṣọ bíi 180,000 kí bọ́dá ìlọgba mọ́rúwá because obìnrin gan àti máa ṣe ìránṣọ this time around pẹ̀lú ọmọ ìbejì lọ́wọ́ yóò máa ṣe o bet kí ọkọ gba mọ́rúwá kọ́kọ́ lè máa jáde láti lọ ṣiṣẹ́ so that ọkọ máa kówó wálé kí ìyàwó àtọmọ kan lè jẹun ẹ dákun ẹ ní dààmú. Àmín Jésù. ẹ tó mẹ́rin pẹ̀lú ní sewing machine ti close to 180 báyìí ẹ ó ti pàtà ṣì máa ra 120 130 nǹkan tí ò bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ gan close to 180 báyìí nọ́mbà tẹ́ ó pè sí 07054900751 nọ́mbà tẹ́ ó pè sí 07054900751 àǹtí mọ̀ báwọn yẹn sọ̀rọ̀. Ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́ ayé yóò ní bàjẹ́ àánú gbọ́ ẹjọ́ orí táwọn tí Ọlọ́run ṣe fún wa kódà ìgbà tó dé stage kankan ìkan làwọn ọmọ yẹn mo fẹ́ pàdánù pé tó bá ti kú méjì lọ́wọ́ mi ilé mọ̀ mi tí mo bá fẹ́ lọ kí n tó wọ́ pé ọmọ yẹn lè dúró sí àlọ́jọ́ iwájú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́
nígbà tí di ara kùtùkùtù báyìí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ilé yẹn ni màá wọ̀ lọ tí màá ti máa pẹ́ ẹjọ́ nítorí ọlọ́yà stephen tẹ́fẹ́ ti dání bá mi dá oúnjẹ sí dára wọn inú ibẹ̀ ni yóò ti dání tí yóò ti bá mi gbóúnjẹ fún ọmọ tí yóò ti bèrè pé tí wọn kọ́ máa dáàdì kó fi ṣé ẹ ti jẹun lẹ́nu pẹ̀lú àwọn àti ìjẹun àti ìyànà kẹ́jì láti fẹsẹ̀ rí ìbọn ẹgbọ́n ìgbà tá a dé ìmọ̀ ibi ìyànà chọ́ọ̀chì ti tẹ́lẹ̀ ibẹ̀ lọ́rẹ́ wá ti fún wa ní tìlú ìbẹ̀. ibẹ̀ ni tínú ẹgbẹ̀ ní òde kankan ìgbà tá a dé ibi ilé epo tó ṣẹ̀ṣẹ̀ tó ń kọ́ ilé mọ́ ibi ẹ̀gbẹ́bẹ̀ ilé epo yẹn ládé àti ibẹ̀ onímọ́tò yẹn wípé ẹgbẹ́ dání tí o ti ní pọ́pọ́ mẹ́ta ṣàtìlẹ́ pé 300 la ní lọ́wọ́ tí yóò ti gbé wa yóò ti ẹ̀ gbowó lọ́wọ́ wa 300 ní ẹ̀ lábáwọ̀ inú ṣọ́ọ̀ṣì tí a ti ra nǹkan fọ́mọ yìí ń bẹ àti dálágbé ojú kan tí wọn ládùúgbò ṣùgbọ́n ìgbà tá a ní choice ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀jọ̀ ayé ti súnmọ́ ẹ̀rọ wa lọ́wọ́ irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí wa rí ṣùgbọ́n àbí máa ṣe rí ẹ̀jọ̀ àdó aláwọ̀ bá bẹ̀ yín ẹ̀jọ̀ àforíbèjì bẹ̀ yín ẹ̀jọ̀ ayé ti súnmọ́ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ̀jọ̀ ẹ̀rọ wa lọ́wọ́. máa fi lẹ sọmọ. ẹ máa ra machine nǹkan fóbìnrin yẹn wáò ẹ dẹ̀ máa send owó ẹ̀ sí Jésù. bẹ́ẹ̀ ni mà close 180 mà bẹ́ẹ̀ ni mà. èmi náà mò ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni èmi gẹ́gẹ́ lè ń bá sọ̀rọ̀ báyìí Pastor Musa lè ń bá sọ̀rọ̀ báyìí. Yes ma hallelujah ma kílẹ̀ sọ́nà. mọ́mí kílẹ̀ lẹ́fẹ́ sẹ́ndì ma abẹ́ gbọ́ dáadáa ma. Yes ma mọ́mí ẹ ṣé ma. Yes ma wọ́n ní má dárúkọ àwọn. God bless you ma. God bless you ma. Ma. God bless you ma. Wọ́n la máa receive in 5 minutes. God bless you ma. God bless you ma. God bless you ma. God bless you ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Mọ́mí ẹ ṣé ma. Ẹ ṣé ma o. Mọ́mí ẹ ṣé ma. God bless you ma. Ẹ ra ma. Ẹ ṣé ma ronú níyẹn nímọ̀ ìnira o. Ẹ ṣé ma dúpẹ́ o. Abẹ́ ẹ̀rọ ọmọ yẹn abẹ́ rí nǹkan. Wow. Ẹ ṣé ma. Sorry, it is wrong too. So wọ́n làwọn máa send wọ́n rẹ̀ pé ní 200,000 ní ìgbọ́ dáadáa. Wọ́n làwọn máa send owó máa ń ṣe nǹkan. Màá mọ ìtọ́ send nsìn. 20,000 naira kan 10,000 méjì. 20,000 kan 10,000 méjì. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ pàdé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ ní mọ ìnira o. Ẹ̀ ní mọ ìnira o. Ọmọ nílé yóò yọrí sí rere o. Àmín. Oore tá àwọn ó ti ní Ọlọ́run fún táwa lọ́rẹ̀ ẹ ṣé o. So ẹnìkan ló máa ra machine fún wọn. Tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ kọ́ dákẹ́dẹ́. Ẹnìkan ló máa ra machine fún wọn. Ẹnìkan lè fún wọn 20,000. Àwọn méjì fún wọn 10,000. That is 40,000. Ẹni tó lò máa sẹ́ndì wọn máa ń ṣe wọ́n là máa sẹ́ndì sí. Ìfà ẹni tó sẹ́ndì 10,000 mọ́mí twins ló gbé wa. Àwọn ìyá àbíjì gan-an fún wọn lówó. This is a point of contact. Ẹ̀yin tẹ̀ ń wá ojú Ọlọ́run fọmọ. Nọ́mbà tá ẹ pè sí 070 54 900 751. Nọ́mbà tá ẹ máa pè sí 070 54 900 751. Obìnrin kan kó lọ dé. Ó wù mí kí bàbá yìí lọ sanwó mọ́rúwá yẹn. Kó gba mọ́rúwá yẹn jáde. Ó gbà ó ti ṣe làálàá gan-an. Yes sir. Mọ́rúwá tó pé 200,000. Láti 3.5 ó ti san bíi 2 million 2.7 ó ti san bíi 2.7 million ló san yẹn ó san 2.7 million ẹ wá ṣẹlẹ̀ gba mọ́rúwá à ní gbà o we no go gree o ìyẹn mi ní gbà o ẹ dúpẹ́ jàre. Ẹ̀yin ọmọ Nàìjíríà rọ̀ ní.
ọmọ Nàìjíríà ṣàánú wa ọmọ Nàìjíríà ẹjọ́ ọmọ Nàìjíríà. Kọ́dà ẹ̀ kó lọ gba mọ́rú ẹ̀ padà. Dúpẹ́ ẹni tó tẹ̀ lóhùn fún yín ní tó tẹ̀ lóhùn máa ra kíní kan fún yín kó dúpẹ́ náà. Ìrànlọ́wọ́ ní pé láyé yóò. Hello sir. Ẹ ṣé o. Sir. Ọmọ Nàìjíríà. Yes sir, yes sir, yes sir. Okay sir, 180 ni sir. Bẹ́ẹ̀ ni sir, yes sir. Wow, daddy ni wọ́n lọ máa send owó still machine. Ẹ dúpẹ́ dáadáa. Ẹ sọ̀rọ̀ lẹ́nu. Aró ní níyan ẹ̀rọ àánú gbà ọ́. Ibi tẹ́ ẹ̀rọ kánú sí àánú òfòmù láyé. Àmín Jésù. Ẹ ṣé o, ẹ ṣé sá o, ẹ ṣé sá o. Ẹ ṣé sá o, ẹ ṣé mo dúpẹ́ gidigidi o. Daddy ẹ ṣé sir. Daddy ẹ ṣé sir. God bless you sir. A dúpẹ́ gan ojú òní tí ì sá o. Ẹ ṣé sir. Thank you sir. Ẹ ṣé sir. Wọ́n là máa send immediately. Thank you sir. Ẹ ṣé àdúpẹ́ o. Kí bàbá yìí kó lọ gba mọ́rúwá yẹn padà. Yes sir. Kó lọ gba mọ́rúwá yẹn padà. Ọ̀gá òun gbà bọ̀ báyìí máa kọ́ gbé bọ̀ church náà. A ṣe láìfù ẹ̀. A jẹ̀kọ́ ṣe láìfù ẹ̀ náà pé ó ti gba mọ́rúwá yẹn padà. Abba ẹja máa ṣoore fúnra wa. Gbogbo wọn kò wá òkè náà. Ẹ ṣàánú wa ẹ̀yọ́mọ Nàìjíríà. Ara ti wá ìgbà ṣe mí nínú ọ̀rọ̀. Àtijọ́ ìdógún. Ẹ̀yọ́mọ Nàìjíríà ìràn wá lọ́wọ́ lónìí pé láyé yìí. Ẹ̀yọ́mọ Nàìjíríà ṣàánú wa. Ẹni bá ìnira láyé yìí ẹjọ́. Ẹ jẹ́ ràn wá lọ́wọ́. Ibi dẹ́rọ kánú sànú àpò. Ẹ̀yọ́mọ Nàìjíríà ṣàánú wa. Ẹ̀yọ́mọ Nàìjíríà ẹjọ́. Ẹ̀yọ́mọ Nàìjíríà ràn wá lọ́wọ́. Ẹ̀yọ́mọ Nàìjíríà. Àánú máa dìde. Ẹnìkan ti fún ọ ní kíní báyìí. Ẹnìkan fún ọ ní 43,000 bí. Ẹgbọ́n mi sọ́dọ̀. Ẹni tó lọ máa send owó machine ti send owó machine. Hallelujah. So ẹni àkọ́. Ẹni tí bá ti ń sọ̀rọ̀ ẹkún máa sunkún. Àwọn èèyàn tó máa rìn lọ́wọ́. Òdìgbò bá tó sunkún. So wọ́n wọ̀rí nígbà bá kò sígbà tó bá tó sunkún. Táwọn yóò bá ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ti gbọ́n tó sọ. Wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sáwọn ọmọ. Wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ sọ́kọ. So if they will do people àwọn èèyàn wà voluntary gan. Mo ti rí ẹni tó sunkún bí tí ò rí nǹkan kan. Jágbé kọ́ ẹni. Mọ́mí àmà ti rí 200,000 naira. Hallelujah. Hallelujah. Mọ́mí ẹ ṣé o, ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé máa dúpẹ́ gbogbo ọmọ tó bí àtẹ̀tọ́ mi nínú ayé yóò ní ìbànújẹ́ o. Ẹ ní fojú sunkún ọmọ àti ọkọ àtaya o. Ẹ ní gbúrò ibi sí kan nínú àwọn ẹbí yín o. Ẹ ṣé máa dúpẹ́ ọmọ lóore o. Aró òní ni yìí kan tó ń jẹ́ ìlera ẹ̀ nímọ̀ o. Ìbànújẹ́ tádé báyìí tàbí gbé kan ní yín sábò ní ìṣẹ̀lẹ̀ sí yín o. Àmín Jésù. Ẹ ṣé máa, ẹ ṣé máa. Mommy, thank you ma. Ẹ ṣé máa. Mommy, thank you ma. Wọ́n ní má sunkún mọ́, wọ́n ní má sunkún mọ́. Wọ́n ní má sunkún mọ́ o, wọ́n ní má sunkún mọ́ o. Wọ́n ní má sunkún mọ́ o. 200 yẹn ti wọlé. So wọ́n ti ní 266 ní báyìí. Wọ́n ti ní 266,000 ní báyìí. So tí wọ́n tọkùnrin bá máa san 800. Tọ́ dẹ̀ máa ra machine, that is 980. Mommy, thank you ma, God bless you ma. Tọkùnrin bá máa sanwó márùwá padà. Tọ́ dẹ̀ máa ra machine, that is 980. 800 ló ní ẹ̀sán. Tọ́mọdé 500 yìí kọ́ sí wọn nígbà ni. Wọ́n lè gbà. Ẹbí àwọn èèyàn jẹ́ wọn tí ó ṣẹlẹ̀. Ọmọ Nàìjíríà ẹjọ́ torí ọlọ́wà ti ṣe wàhálà lórí máṣí yìí. Àtọ́jọ́ náà ti tọ́ márùn-ún àyíyá ìránṣẹ́ sárùn-ún débi náà máa jẹ́ ẹ̀kọ́
tó gbá ẹ̀mí wa mú. Ẹ̀yẹ́ wọ Nàìjíríà ṣàánú wa. Gbogbo ìlàkàkà wa náà ni pé tá a bá ti san mọ́rúwá náà tán á lè di tiwa. Hello sir. Ẹdúró ẹjẹ́ ń gbọ́n tẹ́lẹ̀ ìfẹ́ sọ. Dádì tán láwọn máa ra machine tán pè lẹ́ẹ̀kejì ni. Àwọn náà ti sẹ́ni 180,000. Ẹ dúpẹ́. Hallelujah. Amen. Ẹ bá àwọn méjì náà ṣàánú fún. Ẹ gbọ́ wọn mára púpọ̀. Ẹ má jò rẹ̀ yìí o. Thank you daddy. Ẹ ṣe sá. Gbogbo tó ń dùn yín lọ́kàn Olúwa máa ṣe. Àmín Jésù. Ojú òní tí yìí. Amen. Ẹ dúpẹ́. Àánú èyí tẹ́ ẹ̀ tí ìran yóò rí gbá ní àpọ̀mù láyé yìí. Ẹ̀yin náà máa fún lọ́wọ́ kì í máa ṣe é. Bẹ́ẹ̀ ló kà á lọ sí ọmọ ọ̀tá. 180 ẹ̀rí kan fún ìtọ́jú fún 180. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ní tọrọ jẹ́ kó wáyé yín o. Àmín. Ẹ ní mọ ìnira rò nínú yín o. Ẹ ní ṣàgbékẹ́ tó jẹun o. Ẹ ṣe sá àdúpẹ́ o. Ọlọ́run nìkan ló lè bá máa ṣe sọ́rẹ́ fún yín. Ẹ ṣe sá o. Ẹ ṣe àdúpẹ́ sá o. Ó lágbára. Mo fẹ́ bí o ti fẹ́ wọlé ni kò tí ì wọlé. Ó ti wọlé. Owó tí wọ́n rí ń sísìn jẹ́ 448,700. Lẹ́nu sẹ́. Owó tán rí jẹ́ 448,000. Ẹ dúpẹ́ kí wọ́n máa tún béèrè sí. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ló ṣe o. Ẹ ní mọ ìnira láyé yín ẹ ṣàánú wa. Àlejò ẹ̀kọ́ ti sábà ra ọpẹ́ kájà fi sanwó mọ́rúwá náà tó a lè fi tiwa. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà. Ẹ dúró mo fẹ́ gbọ́dọ̀ sọ. Nígbà tẹ́ ń san. Tí mò ń sanwó mọ́rúwá lọ́wọ́ mi ò lè fowó ìjẹ́ náà ní ilé bí ká mu gààrí bí kí n délé kárẹ̀ kọ́ káràkà màá náà sọ fún un pé kó ṣàjà san owó yìí tá a bá ilé san tán yóò di tiwa tó bá ti di tiwa ó ti dọ̀bẹ̀ nù. Onímọ̀wọ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ó sáńdà yẹn òun náà dẹ́gbà sí mi lẹ́nu pé lóòótọ́ ni kó lè di tèmi àmọ́ bá àti síkírẹ́sì ọmọ ìdé tí ìráyè ṣiṣẹ́ mọ́ ó ní wọ́n fi gbà lówó tí gbogbo ẹ̀ fi wá tóbi lọ́ọ̀yì ẹ dákun ọmọ Nàìjíríà tó jẹ mọ́rúwà mi padà lọ́jọ́ ní ìgbà mi. Ẹ gbà padà. Ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa. Ẹ̀yin tẹ́ ṣe wá lórí ọṣù àdúpẹ́ lọ́wọ́ yín. Àní kó tiẹ̀ kó gba mọ́rúwá padà. Kọ́ wá ra machine kan. Ọmọ ọjọ́ sí náà rè tó sick ẹgbẹ́ sókè. Ọ̀hún dáná. Ọmọ yẹn ẹgbẹ́ sára rẹ̀ ẹgbẹ́ sọ́dọ̀ rẹ̀. Ọmọ yẹn wá lélẹ̀ báyìí. Náà ta ló máa ń tọ́ ọmọ ilé dà lọ́jọ́ ọ̀la. Ìwọ jókòó ní tiẹ̀ Àdùnní. Táwa ló máa ń tọ́ ọmọ ilé dà. Ọmọ tí wọ́n torí ẹ̀ ta gbogbo nǹkan torí ẹ̀ ta machine. 2 wọ́n torí ẹ̀ wọ́n àríbíṣẹ́ lọ. Wọ́n torí ẹ̀ gba mọ́rúwá lọ́wọ́ wọn. Kò tiẹ̀ dá ẹyin kọ́mpìnì yẹn oògùn nígbà tẹ́ni yóò sọ pé òun ò sanwó mọ́. Gbogbo àwọn materials gbogbo ẹ bá dákun mo mọ̀ pé sẹ́rí ẹ máa gbọ́ sẹ́rí kọ́mpìnì tẹ́ ti gba mọ́rúwá so àwọn náà wọ́n ní fẹ́ sort àwọn náà rọ́ọ̀nù kankan ni wọ́n rọ́ọ̀nù business ẹ̀ tí wọ́n bá wá wò pé ẹni yìí gba tẹ́tí lé mú 50,000 lọ ibẹ̀ mówó tẹ́ jẹ lọ àbá. Ẹni tó ṣe wá ní kí amárúwá yẹn èèyàn Ọlọ́run ni so òun jẹ́ kó yé wa wípé tó bá ti kún wíwá bí 6 months táwọn bá ti fẹsẹ̀ mọ́ra yìí tán pé àdúrà táwọn máa ń gbà ní pé kán mọ̀ rí san tán wọ́n so that àwọn lè máa fi owó wọn ṣe tó máa ní tí wọ́n fi gbé kalẹ̀ ní 5 points ẹ̀ padà tí màá yẹn jẹ́ kó yọ pé àdúrà táwọn máa ń gbà nìyẹn pé kán máa rí san tán mọ́ ìgbà tá a gbé àwọn twins ẹ lọ tí mo rán bàbá sí ní ẹsẹ̀ inú ti ṣàlàyé yìí fún wa pé tóun bá tún kí kóun ràn wá lọ́wọ́ ká kóun fi gbé mọ́rúwá fún wa pípé àti jẹ òun wọ́n máa sáàkó òun níbi iṣẹ́ tóun dẹ̀ ṣe ní tóun fi bọ́ àwọn fámìlì tòun náà bá a ṣe bọ́ síta ní kọ́pìlì yẹn nìyẹn lọ́jọ́ yẹn àtìgbà yẹn báyìí ní gbogbo rẹ̀ ti lè mọ́ wa gbogbo àwọn property wa ti tà gbogbo àwọn tí mo bá mọ̀ kódà ìgbà tó dé stage kan kó di bí ọ̀sẹ̀ kan tó pé ìyàrí àti òbí là ń mú tára mi ti kọ ni mo lọ bá woman kan fọ aṣọ mo faint bí mo ṣe dé ni àgbà làwọn èèyàn sọ pé kí n má dán irúṣẹ́ yẹn wò mọ́ nígbà tí mo bá ẹ bá ràn wọ́n lọ́wọ́
wọ́n ti rí 448,000. Wọ́n ti rí 448,000. ó tó ra machine. Èyí ó ra machine ní owó tó kù. Àbí ṣé kí bọ́dá yẹn fi mọ́rúwá lẹ̀? Ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀? Àbí kí la lè ṣe? Ṣé kò fi mọ́rúwá yẹn lẹ̀ síbẹ̀? Ó wá ti san owó yẹn kọjá ká gbàgbé rẹ̀ ọ̀yọ́ Nàìjíríà. A ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀. Ẹ ṣe kí ni? A ti san owó yẹn kọjá ká gbàgbé ẹ̀. Àtijọ́ tí mọ́rúwá yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Àrájọ́ báwọn gẹ́gẹ́ bí bàtàtà àfàwọn tó máa fún wa. Wípé kájà sápá láti san mọ́rúwá yẹn pé tó bá ti sọ tán báyìí ó ti di tiwa nìyẹn. Gbogbo eré tá a sá nìyẹn ọmọ Nàìjíríà. Mọ́rúwá yẹn a ti san owó rẹ̀ kọjá ká gbàgbé ẹ̀. Ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Wọ́n ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán. Kan rí san tán. Nọ́mbà tẹ́ pè sí 07054 9000751. Kan ti ẹ̀rù mọ́rúwá yẹn san tán jàre. Kan rí san tán. Wọ́n máa san tán. Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Kódà mo sì fẹ́ kán sanwó mọ́rúwá yẹn gan. Bí àwọn tó sẹ́ndì owó tí wọ́n sìn máṣíìnì fẹ́ kán rà. So ó wù mí kán sanwó mọ́rúwá yẹn tán. Ọmọ Nàìjíríà ẹ ràn wá Ó wù mí kán san tán so that nǹkan máa lọ fún wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́. Àti April náà ẹ kọ́ gbọ́ owó lọ́sí fún wọn. Pé kó ṣàwà nílé. Ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Ìdààmú ìtìpọ̀jù fún mi. Ọmọ tó ní ìran ni wá. Olórin ni mí, onífíìmù lọ́kọ mi. Olórin ni? Bẹ́ẹ̀ ni sà. Olórin ni? Gbogbo wàhálà yìí dé. Ilà lọ́mọ ta ṣe dúró. Ẹ kọrin náà tí ẹ mú rí kọrin. Bẹ́ẹ̀ ni sà, Ọlọ́run ràn mí lọ́wọ́. Ó yẹ ẹ kọrin mò ń gbọ́. Ẹ kọrin náà. Orin kọ́lẹ̀ nǹkan. Ó ṣé mo rí àánú gbà o. Ó ṣé mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Àgbélébù tí mo ń gbé pẹ̀lú ìbẹ̀rù. Èrò ẹ wá wo ọjọ́ àgbélébù lẹ́sẹ̀ mi bí mo ti ń jó. Ìgbà tí mo gbé dé Agbala Gabriel ló dijó. Èrò ẹ wá wo ijó àgbélébù lẹ́sẹ̀ mi bí mo ti ń jó. Òkè tá lágbára gùn tó mí ẹlẹ́. Òkè tá lágbára gùn tó mí ẹlẹ́. Òun lémi ọmọ rẹ̀ gùn tí mo tún padà wá dúpẹ́. Òkè tá lágbára gùn tó mí ẹlẹ́. Ìwọ ló kọ́ ọmọ méjì sínú ẹnìkan ṣoṣo. Àbọ̀yún oúnjẹ gbígbóná, oúnjẹ tútù o. Oúnjẹ kò débi tọ́mọ ń gbé àbọ̀yún bímọ láyọ̀ o. Ọlọ́run ìwọ ni. Ọlọ́run ìwọ ni. Ìwọ tó gbadé lọ́ba lórí ọba sàṣejù ó fomi gbọ́ba lọ. Ọlànà àfọ̀nà, olóní ọ̀fọ̀ ní. Ọlọ́lá àfọlá ọlọ́jọ́ gbogbo ọjọ́ gbogbo. Kábíyèsí arógun má ṣojo. Ìwọ náà ni kò sẹ́lòmíràn mọ́. Yẹ́yẹ́yẹ́ ni wọ́n máa ṣe. Irú ìrírí tí mo rí làwọn kan rí. Are you sure? Ṣùgbọ́n àánú tí mo rí àwọn kan ò rí gbà. Irú ìrírí o tí mo rí làwọn kan rí. Kí wọ́n lọ gba mọ́rúwá padà, wọ́n ti rí 458,000. 458,000 naira. 458,000. Ẹ ṣé o, ẹ̀yin ọmọ Nàìjíríà o. Ẹ ṣé àdúgbò o, ẹni mọ ìnira o. Owó ni wọ́n ń fún yín. Ẹ ṣé o, ẹ ṣé ẹni mọ ìnira o. Àrò òní ni yín o, ẹ ṣé o. Ẹni ta nǹkan nìyí. Torí wàhálà. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé o, Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ o. Ẹ̀yin náà ràánú gbà o.
àánú èyí tó ń ṣògo lórí tẹ ìdájọ́ àdúró ẹ̀rí gbà lórúkọ Jésù. Ẹ ṣé o, ẹ ní mọ ìnira dúpẹ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣé o. Oore tá a lò kọ́ bẹ́ẹ̀ ni sọ. Ẹyọ kan mo tọrọ méjì lọ́lọ́run fún mi kì í ṣẹ̀bi mi o. Iṣẹ́ tó dàrú ni n sọ pé ń tọ́jú wọn. Ẹ dákun tíátà nínú òṣèré orí ìtàgé sí ni mí. Mo lẹ́kùn níwọ̀n bá tó lọ fún mi. Ọlọ́kùn ẹ̀ ní sórí ìdókè sọ́dún mi kí ti ẹgbẹ́ mọ́rúwá ìpadà bíbi tọ́jú àwọn ọmọdé. Ìyẹn sọkọ tó máa lọ tí òkàn ní rántí ilé o. ń gbọ́ Ẹjọ́ ọkọ mi. sọ́kọ yín try. Ó ń try o, níwọ̀nba ó ń gbìyànjú. Gbogbo ìgbà tí gbogbo ẹ̀gán ti fi lọ́lúgọ bí 6:30 báyìí á jáde síta gbogbo bóyá òun bá lè rí bí ẹni tó bá fẹ́ san oko tàbí àwọn neighbor. Ìgbà tí kò bá rí tó bá tún ti di bí ọwọ́ aago 12 á tún wọlé padà. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ìgbà tó ní pé gbogbo ìgbà tó máa ń bọ́ síta tí mo rí pé ó lè kó ẹgbẹ́ búburú wálé ni mo bá ń dẹ̀ pé kákùlẹ̀jọ́ máa wojú ara wa nínú ilé. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní mọ ìnira rò nínú yìí o. Àmín o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Tàbá tẹ̀gbọ́n mọ́rúwá yẹn padà mọ́rúwá yẹn ti kọjá kan tá a lè gbàgbé. A ṣe wàhálà pọ̀ lórí mọ́rúwá yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ torí Ọlọ́run. Ẹ̀wọ̀n Ọlọ́run mọ́ wa lára. Ẹ̀wọ̀n Ọlọ́run mọ́ ọmọ rẹ̀. Ẹ̀rọ àlùgbà ní gbogbo ọ̀nà ẹjọ́. Ọkọ mi ṣẹni tó dájú ìyàwó tó bá ní atọ́jú. Abẹ́mọ́ ló máa jẹ́ kí n mọ̀. Abẹ́mọ́ fìyà jẹ ẹmọ mi ni. Rárá sá o. Kò nà mí rí látọjọ́ tí mo ti wọlé rẹ o. Kò nà mí rí rárá. Ó ti bá dẹ̀ fẹ́ ló ń ṣe fún mi tí mo tó bá ní lásìkò. Tí kò bá dẹ̀ ní, á promise mi, á dẹ̀ ṣe fún mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn wá lọ́wọ́. Ẹ máa rí àánú gbà. Àmín Jésù. Wọ́n ti fún ní 58,000. 458,000. Àánú máa dìde. Nọ́mbà tẹ́ pè sí 07054900751. Ẹ ra àánú gbà. Àmín Jésù. Tẹ́tẹ̀ tí lè rámù yẹn dìde sí yín. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Ẹ̀yin ọmọ Nàìjíríà.